tọ́lọ́hún fẹ́ látọ̀dọ̀ ọmọ ádámọ̀ o ìtẹríba ní ìwà kan tó sọ pé òun fẹ́ tẹ̀dá bá kù náà àti tẹríba fọlọ́hún oko ìparun ni kọba má ṣe wà lẹ́ni iná. ọlọ́run má ṣe wà lọ́mọ iná ọmọ àlejò náà ní kó ṣe wà láwùmọ̀ amínà. rẹ́kọ̀d tuntun yẹn lẹ́ ń gbọ́ yìí o. Alhaji Hasan Ibrahim ọmọ ìdùnnú. the golden son of Ismail. ìtẹríba la kọ́lé eléyìí. orin tó ń ṣe wáàsí tó ń ṣe kìlọ̀ fún tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. ẹni tí ò ní tẹríba sọ nǹkan nínú ayé àti lọ́dọ̀ ọlọ́run sàtíà. Alhaji Amina tún bá balọ̀lá ọmọ táyé mi. ìyá kékeré èkó. bẹ́ẹ̀ sókè. ẹni tó bá tẹríba ọlọ́run á máa gbéga ẹni bá gbéraga ọlọ́run á rẹ̀ nílẹ̀ ni ìtẹríba tẹrí yẹn ó ń gbé ní débi rè kádọ̀balẹ̀ fúrara kádọ̀balẹ̀ fárara ìyẹn ò sọ pé ká má ga o ìlà ìwà ìdùn má ṣe mí lónìí náà. ó wá yá Ajabi Lateef Kẹ́hìndé Oríyọmí láódà. Yọmí ṣe bẹ́ẹ̀ gbọ́ nípa ìtàn kan nípasẹ̀ ìtàn ìtẹríba ní ìlà yìí ọ̀pọ̀ lọ́hùn ni kó ṣe fọ́dámọ̀ kó má ṣe ó kọ́ ti kú ìbílísù ṣẹ̀tàn lẹ́ni tá à ń wí ìmọ̀ tó ní gan nígbà yẹn tí ó láfiwé ìwà gbéraga àtàtẹ̀ríba fọlọ́hún rẹ̀ ègún ọlọ́hun àti bínú tọ́lọ́hun bí mi ò jẹ́ ká bímọ káwá sọ mọ́ ní ṣẹ̀tàn tó rẹ̀ ní ọkọ̀ ẹni ègbé lọ́lọ́hun pé àìtẹríba ló jẹ́ kó èèyàn yẹpẹrẹ. ìtẹríba la kọ́lé rẹ́kọ̀dù orí Islam tẹ́ ń gbọ́ yìí. àròjìnlẹ̀ àgbékalẹ̀ oní tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n. wọ́n yìí Basira ti yàn gánà. ó yá. ọ̀rọ̀ Kùránì ni ọlọ́run lẹ́ni tí mo lè pè lẹ́rú sí òdodo làwọn tó ń rìn lórí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń rìn lórí ilẹ̀ láì sí gbéraga o ojú wọn ò ní wọ́kẹ́ ilẹ̀ ni ó máa wò ojú wọn ò ní wọ́kẹ́ ilẹ̀ ni ó máa wò látara wípé wọ́n tẹríba fọlọ́hún yàgànà látara wípé wọ́n tẹríba fọlọ́hún àwọn yóò lólùjọ́sìn òdodo àwọn wọ̀nyí lónígbàgbọ́ òdodo. ẹ wo rẹ́kọ̀dù yìí kọjá fẹnuròyìn. Alhaji Hasan Ibrahim ọmọ ìdùnnú. the golden son of Ismail. agbọ̀túngbọ̀ ni audio CD àwòtúnwò ní VCD ẹ̀. àti gbé jáde báyìí o. marketed and distributed by Excel Films and Records International. shop one Owódé police station ọ̀fà. Excel tún wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́. tó fi mélòó tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara. àtọ́fíìsì Excel tó wà ní shop AU 18 and 16. àmì àrẹ́nà shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. telephone 08081353988. gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. lẹ́tún lè máa rí wọ báyìí lórí YouTube. ẹ click sórí Excel TV kẹ́rìnrán wò. audio CD àti VCD orí Islam tá a gbé àkọlé ẹ̀ ní ìtẹríba. orin ẹ̀sìn ni ó jẹ́ tí ń gbèsè. ó ti jáde ẹ̀ tètè lọ́ra